ṣẹ́rí gbogbo nǹkan tí gbogbo yín sọ online ẹ mọ̀ pé mi wà pàtì yẹn lánàá èmi dẹ̀ wà pẹ̀lú every one of them gbogbo àwọn picture gbogbo àwọn celebrity mo bá ya photo ó yìí kún rí fóònù mẹ́tẹ̀mẹ́tì post because mi ti ra ilá ti post ẹ̀ ọkọ̀ tí wọ́n sọ fún yín ni ẹ máa wọ̀rí tábà máa bú síríìsì èké wá ẹ mọ̀ pé tàtàfó lèmi àmẹ́bọ̀ ẹ máa rí nǹkan tó kọ sí wàhálà gangan but mo kàn fẹ́ kí n sọ kọ́kọ́ fún gbogbo ẹ̀yin tí ẹ ń ṣe mistake ṣe rí ilé ayé yìnyín kí n ṣe mistake tẹ́ ẹ rí tẹ́ ẹ sọ pé téèyàn bá ń kí mi nílé ayé téèyàn bá ń kí mi lójú ayé. ó ti ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn wa mama CITA ti jáde fún FUNKE Akíndélé bí ó ṣe wà níbẹ̀ nígbà tí gbogbo ọ̀rọ̀ náà tí ó ń ṣẹlẹ̀ ní ìjẹta ní movie premiere Ìyábọ̀ Òjó The Return of Arinzo níbi tí FUNKE Akíndélé ti snọ́ọ̀bù Tóyìn Abraham nígbà tí ó kí arábìnrin jáde tán ni fún FUNKE Akíndélé ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ó sọ. Keep the energy. Níyàn bá ń ṣàbòsí mi kí ni nǹkan tá à ń fa ṣe gbogbo yín ẹja ni gbogbo múvi tá à ń sọ yìí FUNKE ta múvi ju Tóyìn lọ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ o torí tí bá sọ̀rọ̀ ó máa débù gan. FUNKE you need to comply ọpọlọ in everything tó ń ṣe now nínú gbogbo nǹkan tẹ́ ń sọ yìí keep the energy èèyàn sọ̀rọ̀ ẹ bad you are still moving faster than this person. 1 billion plus kọ́ ni Tóyìn ní ìwọ ní over 3 billion plus kí ló tún fẹ́ what do you want again kí ni nǹkan tó tún fẹ́ a lot of you kò yé yín keep the energy a lot of people ti sọ̀rọ̀ FUNKE she need to stop there's some character talking bá lọ́wọ́ èèyàn ó ṣẹ̀mí kí mi kò ní kálukú kíra wọn bí wọ́n bá kí ẹ kí wọn kú sáàsù. You see all those attentions ọ̀dọ̀ yín ló wà premier ta lọ fún ẹni tó ń ṣe premier ẹ kò jẹ́ kí gbogbo ẹ̀ dàrú lánàá ni ẹ wá béèyàn ṣe premier tẹ pé lọ́rẹ̀ yín ẹ dẹ̀ bá jẹ́ òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ fún un ẹ dẹ̀ bá jẹ́ ẹ ṣe fi bí fún yín sílé yín ṣé dandan ni kẹ wá bẹ́ẹ̀ ni ṣáwó làwọn táwọn bá jà bẹ́ẹ̀ yẹn ni everybody tó ń kí wa làwọn arẹ́rìn sí na because we are not the center of attraction. Ọlọ́run bá ṣe oore fún yín ẹ máa lóore yẹn kẹ máa dúpẹ́ must everything be well known ẹni tẹ́ wà pẹ̀lú wọ́n ti sọ yín lẹ́nu already gbogbo yín ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ìwọ Ìyábọ̀ FUNKE Tóyìn Mercy Aigbe wọ́n ti sọ wípé àárín yín máa dàrú ẹ̀yin náà dẹ̀ ń wùwà yẹn ṣé ẹ̀ ni wọ́n ní fùfú máa ń fùfú nù ẹ̀ náà àwọn olórí burúkú kan ti sọ pé Ìyábọ̀ ló ń sọ̀rọ̀ fáwọn FUNKE tó fi bí bẹ̀yẹn sí Tóyìn ẹ kí n ro tẹ́ni tẹ́ ń bá ṣe ni kẹ́tì ẹ̀ jẹ́ kó ní ìsinmi ẹ jẹ́ kí múvi ẹ̀ tànà ẹ bẹ́yìn náà tà tì yín ẹ kí lẹ́yìn command attention síra yín fún ẹ ṣe kó wà ló ṣì yín sílé yín kẹ́tì mú aṣọ ọ̀já yìí kẹ́tì fílẹ̀ lè must still come outside kẹ́ wá máa ṣó ni àwọn tó ń pariwo tó ń promote tó ń ṣe gbogbo ẹ̀ ṣé wọ́n bá yín wà nù industry ẹ̀yin lẹ́ wà nù movie náà kí lẹ́ tún fẹ́ FUNKE ìwọ ló wà nù movie Tóyìn wà nù movie kí ló tún fẹ́ you are supposed to even be happy téèyàn bá kí ẹ hi what's up jẹ́ kó máa lọ even tẹ́ bá ní èmi believe pé childish attitude ni pé kí n máa gbéjà sórí èmi ò ń ṣe inú mi ni mo ti ń bá ẹ jà no be outside máa kí ẹ because you know camera is there tẹ́ bá respect ẹni tẹ́ wá bá ṣe ni kò yẹ kí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ àmọ́ ìyàwó tó ń bí fara wọn dẹ̀ kíra wọn bẹ́ẹ̀ lánàá kò mí pẹ́ tó máa ríra lọ́la ẹ̀ máa kíra yín náà èwo ni if you are not greeting me before keep the energy kí ló tún fẹ́ àwọn ọ̀dẹ̀ kan sọ pọ̀rọ̀ Kúnlé Afọláyan ọ̀rọ̀ Kúnlé Afọláyan wọ àṣà ò wọ́n ń jó oníjó ló máa jó àwọn èèyàn ti support ẹ̀ Tóyìn ìyẹn tí ó lè jà kò lẹ́nìkan tó máa support ẹ̀ ó ní kò dá Kúnlé Afọláyan ló oníwà kọ́ ṣàbò òun rà kóun náà wọ tẹ́mi kóun náà lè rí 10 million ó sọ ọ̀rọ̀ bàbá yẹn di eré kí ni Tóyìn fi ṣe ṣé torí wípé wọ́n sọ wípé táwọn bá dé sinimá ṣé kò ṣẹlẹ̀ ni àbá wò lọ sinimá a lot of people sọ kò ṣẹlẹ̀ náà wọ́n máa náà fẹ́ wò Vasabi wọ́n máa ní pé behind the scene ló wà ó máa sọ ọtí ẹ̀ náà oníkálukú ló ń tọjà ṣẹ́yìn mújà wà ní
wọ́n lọ tajà tiẹ̀ sinimá òun náà lọ tajà tó bá ṣe nǹkan tí ó dà fún she has right to say for the father pé ó jẹ́ movie Fúnkẹ́ ló wà bẹ́ẹ̀ kò mí nǹkan kó máa sọ̀rọ̀ ẹ má sọ the competition and there is no competition anywhere Fúnkẹ́ ìwọ ló mọ ìyá ara ẹ téèyàn bá mọ ìyá rẹ you are not supposed to be angry ó tajú tó yí lọ so what do you still want must you always be the drama must you there always be a drama respect Ìyábọ̀ tí gbogbo yín lọ bá ṣe náà tẹ̀lé Queen Mother lọ gbogbo ọ̀rọ̀ yín lọ wá ń gbé instead kan máa polówó premier respect náà ẹ̀yin dẹ̀ ti ta fíìmù tí yín ẹjọ́ nítorí Ọlọ́run Return of Arizo gọ́ngọ́ làwọn ń jẹ lọ́wọ́ ẹ jẹ́ kí fíìmù yìí náà lọ nígbà tí yín kò sẹ́ni tó wá síbẹ̀ tó wá fún yín drama ẹ bá fẹ́ wá síbi kan ẹ gbàṣọ ọjà yín sílẹ̀ if you don't want to be greeted stay in your house now téèyàn bá wà ń gathering kọ́ sí demand wípé téèyàn bá kí wọn kò sásù nǹkan tẹ́mi máa ń gbọ́ lára ọmọ gbogbo sínú tó lè máa bí ẹ̀ tó bá ti jù yàn lọ ó yẹ kó fà jù lọ yẹn kó máa fi bùgá ni but because o ríra ẹ èmi máa ń sọ tèmi bó ṣe rí nínú mi because o ríra ẹ wípé you big everybody ló big o òtí nínú ọ̀rọ̀ yìí ó tàjú fún tó yè lọ Fúnkẹ́ kí ló tún fẹ́ wetin dey work you àwàdà wípé ẹjọ́ ń ṣàbòsí ara yín èèyàn kan ti sọ̀rọ̀ tó yìn fún ẹ pé ó sọ kankan pa ẹ tó bá wà rí wà wá kójú sókè childish attitude ni kò make any sense. I saw everything yesterday. I was there. Toyin was greeting everybody. Ìwọ oníkálukú ni. And a lot of people to Tiba to Funke she have come out. They have been talking pé ìwọ ẹni. Má jẹ́ kó mọ̀ ẹ́ pẹ̀lú ìwà yẹn. You need to type it low. Ayé ń fẹ́ ń sì kò ṣe mímọ̀ ṣe ẹ́. No matter what, calm down. Ó kí ẹnìyẹn, ó tún respect ẹ, ó tún fọwọ́ tó ẹ. Báwo ni mi rí ẹ? Àgbà mi èèyàn máa ń fojú ayé ṣe má sọ pé if you don't greet me ṣẹjọ́ ń gbélé ni ìwọ ní ọ̀rọ̀ wèrè tí gbogbo yín sọ if you are not friends báwo lọ ṣe fẹ́ jẹ́ friends ṣé ní mi ni wọ́n ní àṣírí wọn tọ́ọ̀gì of recent ìjọ wo bíbá ìtọ́ ti bá wọn parí ẹ̀ must still constantly fight everybody Fúnkẹ́ lèmi ní issue pẹ̀lú let me tell you ọ̀rọ̀ kí n tóbi ká má sọ you are not supposed to be display that character there òjókòó tí Ìyábọ̀ orí mẹ́sì bẹ́ẹ̀ orí ẹ̀yin mẹ́rẹ̀ ni wọ́n ti fẹ́nu olórí burúkú Yọ̀mí Fádìyì olóṣì ìyẹn ti sọ wípé kí ni Tóyìn máa tó bá gbogbo ẹ̀dẹ̀ process ẹ̀ṣẹ́ kì í ronú ni na no dey think olórí burúkú lè sì máa bọ́ ta sáré ohun ò sọ Ìyábọ̀ ni ó ti forí wọn gbára wọn ti respect kẹtẹ fún máa ní sí mi kí lè bá aṣọ rẹ fún kan tí fún lápọ̀n lẹ́nà kí lè bá aṣọ rẹ fún anyway tí bá ráyè tí bá ti jí dáadáa torí mo ṣe wà yìí mo ṣe jí ni mo ṣe mú mi ni àwa analyse ma wá ṣe kété mi rí ní gbogbo bẹ̀yẹn for everybody àmẹ́lẹ̀ gbogbo yín get it wrong get it wrong tẹ́ sọ pé keep the energy tó yín ṣojú ayé get out understand ojú ayé wo everybody is allowed to do ojú ayé tó bá ṣojú ayé fún ṣojú ayé fún báwo ni ṣòwà kí kó máa lọ èwo ni no abẹ́gì ayé ò ṣe gbogbo òṣì yẹn mọ́ mi ta ló ráyè gbogbo yẹn ní 2026 kí mi kí n kí ẹ náà kò mí pa máa pera wa lọ́la kò mí pa máa yóò bá pọ́n ilé wọ̀ náà pọ́n rẹ̀ lé nobody dey bore anybody òótọ́ ni mo sọ fún yín tó bá dẹ̀ wọ̀nyí kẹ́yìn máa káàntì ẹ̀ kò sí ni and all this matter Fúnkẹ́ you o mọ iye Ọlọ́run I go tell you I go clear you o mọ iye Ọlọ́run tó bá mọ iye Ọlọ́run you are not supposed to display that like o ṣe ń beef ẹni tó jù lọ ni you need to stop it kí ló ń bí ẹnu ìwọ ló tajú ìwọ ni movie ẹ lọ jù kí ló tún fẹ́ gbogbo nǹkan tó sọ sí ẹ kí ló tó fi ṣe àfìṣẹ́ ìtẹ́gùn fi ṣọ wáyé kó tiẹ̀ gbọ́ pé wọ́n ní tó bá kó wá sọ lójú mi bàgbàlagbà ṣe máa ń behave nìyẹn meanwhile ẹni tẹ́ ń bá ṣe nǹkan lè máa kó sí yọ̀ọ̀yọ̀ mi kóra yín lọ pàtẹ́yìn ṣe ti yín ẹ ṣé ó dùn tó di torí ẹnìkan kò mú gbogbo ẹ sọ di yamayama ọ̀rọ̀ yín ló ń trendy movie tó ṣe premiere gan ẹ jẹ́ kó trendy máa mú nǹkan kékeré ẹ máa fi bá gbogbo nǹkan dáadáa jẹ́ ẹ wo dábọ̀ lè tajà rí kí everybody get out.